A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, àdúrà wa yóò gbà láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀, ọjọ́ 19 nínú oṣù kejì ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tún gbọ́ kẹtẹpẹ tí ń bẹ nínú ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà ká mu tíì gbígbóná. Tá a bá padà dé, ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀sọ́wọ́ wájú bá ti kọ̀wé rẹ̀. Ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù tí wọ́n ń di fàákàjà tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 18 nínú oṣù kejì ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí, wọ́n ti jókòó yí tábìlì pò níbi tí gbogbo àwọn àgbààgbà mẹ́ta tí wọ́n mọ̀ díẹ̀ ta tí wọ́n ti jọ fi orí kòkò ṣọdún o, tí wọ́n ti fi ọ̀rọ̀ náà tì síbi gẹrẹjẹ eléyìí tó dàbí pé ó ń fi ọkàn balẹ̀ díẹ̀ belenja. Báyìí lánàá ni wọ́n ti ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àtòun àti ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress Comrade Joe Ajaero àti ẹni tó jẹ́ ààrẹ ti àwọn ẹgbẹ́ TUC tolùdókòwò Trade Union Congress Festus Osifo. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni àgbààgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta tí wọ́n jókòó yí tábìlì pò láti wo ọ̀nà tí wọ́n yóò gbé owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù gbà tí gbogbo nǹkan yóò sì máa lọ dáadáa bí a ti kọ̀wé rẹ̀ nítorí sẹ́lẹ́sẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Níbẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún sọ wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní àwọn ò lè gba 2,260, bẹ́ẹ̀ sì ni ìjọba àpapọ̀ ní àwọn ò lè san 50,200 náírà 250,000 naira àti 62,000 naira. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún padà yé àwọn mẹ́tẹ̀ẹ̀ta níbi tí wọ́n ti fi owó náà, èyún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù tá a mọ̀ sí minimum wage, tí wọ́n fi tì sí èyún 70,000 naira tí gbogbo wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì fọwọ́ sí o. Báyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní ọ̀rọ̀ ọ̀hún ò ní falẹ̀ rárá tí ó bá fi di ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tuntun tá a máa wọ̀ láìpẹ́ yìí. Àwọn yóò taari rẹ̀ lọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí àwọn aṣòfin àti aṣojúṣòfin tí wọ́n yóò sì bọ́wọ́lù tí ó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò ìṣèjọba ọ̀hún tí ó sì máa lò bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò, minimum wage ọ̀hún ni wọ́n ti ní inú oṣù kẹrin ọdún èyí tá a wà nù rẹ̀ yìí ní owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ ló ti tẹnubẹ́pọ̀. Báyìí ni wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní máa gba owó oṣù tuntun eléyìí tó ń lọ bí 70,000 naira lówó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù. Àwọn ọ̀rọ̀ tó jáde rèé látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, tó fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá lánàá lẹ́yìn ìpàdé eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti ààrẹ olùdókòwò, níbi tí àwọn ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí wọ́n ti jọ fi ọ̀rọ̀ ọ̀hún tì síbi kan eléyìí tó ní ìtumọ̀ lánàá tí wọ́n sì ní ọjọ́ ìṣẹ́gun tí ń bọ̀ yìí lóhun gbogbo yóò di òfin táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yóò bẹ̀rẹ̀ sí ní máa gba owó oṣù tuntun èyí tó kéré jùlọ 70,000 naira. Lórí àáfinijoyè àòfinijoyè, àpótí ìjókòó Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún, gómìnà Ṣèyí Mákindé èyí tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wẹra rẹ̀ mọ́ báyìí ló ti bi níbi tó ti yọra rẹ̀ gédéǹgbé o wípé a kì í bá àgbà níbi láńgbáláńgbà. Ó ní lórí ìròyìn kan èyí tó ń lọ ní ìgboro ayé wípé òun fẹ́ lọ wá agbára lé ẹni tí yóò jẹ Olúbàdàn lẹ́yìn ọba Ọlákùlẹ́yìn Owólabí èyí tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, eyín olóyè àgbà Adéwọ̀lú Rashidi Ládọjà, wípé òun fẹ́ lu ọwọ́ agbára lé lórí kó má lè dé ipò náà lẹ́yìn tí Olúbàdàn tó ń bẹ lórí àga lọ́wọ́ báyìí bá dàgbà tó rebi àgbáre tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀. Gómìnà Ṣèyí Mákindé ti ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó ní bó ti wà láti kọ́ ṣe bẹ́ẹ̀ náà ló ń bẹ nísìnyí tí ó sì máa lọ títí o.
wípé ó ti ní ìlànà àti òfin tí wọ́n ń gbà láti jẹ Olúbàdàn. Ó ní lẹ́yìn Olúbàdàn tuntun eléyìí tó bọ́ sórí àga láìpẹ́ yìí eyín ọba Ọlákùlẹ́yìn Owólabí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, lẹ́yìn tí bàbá òun bá dàgbà tó rebi àgbáre, ó ló ti fi hàn wípé Adéwọ̀lú Ràṣídì Ládọjà ń lo nìbàdàn tuntun tó kàn tí ó sì bọ́ síbẹ̀. Ó ní àdúrà lágbà wípé kẹ́ni tó ń bẹ lórí àga àléfà kí bàbá òun ó dàgbà kó dogbó, kí ìrùkẹ̀rẹ̀ ọba kó jẹ kó dokini, kí àwọn olórí kí wọ́n ṣiṣẹ́ ìpẹ̀bí o. Ó ní gẹ́rẹ́ tí ọba Ọlákùlẹ́yìn bá ti gbẹ́sẹ̀, ó ní kí lóhun tá à ń fà tá à fà tán. Ó ló ti hàn wípé Adéwọ̀lú Ràṣídì Ládọjà òun náà ni yóò bọ́ síbẹ̀ láti máa tútukọ̀ òun lọ bí a ti kọ̀wé rẹ̀. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó jẹyọ lánàá láti ilẹ̀ Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé o, èyí tó gbé bóde wípé bọ́n ti ń jẹ́ náà ni wọ́n yóò máa jẹ́ o. Òun ò lè lọ́wọ́ agbára ipò lé Ràṣídì Ládọjà lórí nítorí wípé àlàkalẹ̀ ọ̀rọ̀ lọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àgbájọ ọwọ́ báyìí náà la fi sànyà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí o. Fi òsì wẹ ọ̀tún fi ọ̀tún wẹ òsì náà lọ́wọ́ fi mọ̀. Bẹ́ẹ̀ sì ni wọ́n sọ wípé èṣìwé ìwòwò ohun abájìjọ wò gẹ́gẹ́ nígún o. Wọ̀nyí ni àwọn òwe ọ̀rọ̀ kàbìtì tó tẹnu olùdásílẹ̀ ìjọ One Love Family èyí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé Odò Ọ̀nà Kékeré ní ilẹ̀ Ìbàdàn tó tẹnu rẹ̀ jáde. Eyín Satguru Maraje nínú ọ̀sẹ̀ èyí tí a wáyé níbi ayẹyẹ kan èyí tí wọ́n ṣe ọdún 44 tí bàbá òun bẹ̀rẹ̀ iṣẹ́ adẹ́dá àti olùṣẹ̀dá èyí tí wọ́n fi ràn èyí tó fi ara hàn sí ilẹ̀ adúláwọ̀ ní ilẹ̀ Ìbàdàn lọ́hùn-ún. Satguru Maraji sọ̀rọ̀ níbi tó ti wé wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọgbọ́n ìmọ̀ òye àtọ̀runwá ńlá nílò fún gbígba ìmọ̀ mímọ́ ni eléyìí tí ó tọ́ gbogbo àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè Nàìjíríà sí ipa ẹsẹ̀ rere tó ń ti ìbẹ̀rù Ọlọ́run láti lè jẹ́ kí ohun gbogbo kó máa lọ nírọ̀rùn fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Satguru Maraji ní òun yóò rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú kankan bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Rabiu Kwankwaso, Ìbíkúnlé Amoso àti Bọ̀dé George tó fi mọ́ àwọn àgbààgbà yòókù kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè kẹ́sẹ̀ járí o, nítorí wípé oníkálukú wọn náà ló ní nǹkan kan sí méjì lọ́kàn lóhun tó dáa àti ìpinnu tó sunwọ̀n fún orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe bí àwọn náà bá di ààrẹ. Wọ́n ní wàyí tí Tinubu ti wá bọ́ sí ipò ààrẹ, wọ́n ní ó yẹ kí wọ́n jọ fi ọgbọ́n kí wọ́n jọ kó ọgbọ́n jọ kán foríkorí fi kùlùkù ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro èyí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà kí ohun gbogbo kó lè lọ nírọ̀rùn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Satguru Maraji tó jẹ́ olùdásílẹ̀ ìjọ One Love Family ó wá ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kó lè ṣe àṣeyọrí o lórí àga àléfà. Lákòótán nínú ọ̀rọ̀ Satguru Maraji ó wá rọ gbogbo àwọn oníròyìn pátá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti máa wá òfínkíní tó ìròyìn síwájú kó tó di wípé wọ́n gbé bóde o. Satguru Maraji wá gbà á ládùúrà wípé orílẹ̀-èdè Nàìjíríà a ò ní rógun a ò ní rọ́tẹ̀ bẹ́ẹ̀ sì ni a ò rí ní rí dààmú o. Guru Maraji tó wá fi àdúrà kan fún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun wípé àsìkò tí bàbá òun bọ́ sórí àga náà eku yóò máa ké bí eku, ẹyẹ yóò máa ké bí ẹyẹ, ọmọ ènìyàn yóò sì máa fọhùn bí ọmọ ènìyàn. Gẹ́gẹ́ bí àdúrà eléyìí tí Satguru Maraji tó ṣe àti fún àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní bó tilẹ̀ jẹ́ wípé ohun gbogbo kò fararọ lásìkò tá a wà yìí, ó lámọ̀ òun ní ìgbàgbọ́ nínú ọba dẹ́dà aṣẹ̀dá èyí tó rán òun níṣẹ́ wípé láìpẹ́ láì jìnà ara yóò tu orílẹ̀-èdè Nàìjíríà, a ó sì máa jẹ a ó máa mu nínú ọ̀pọ̀ àti àjẹtó àti àjẹṣẹ́kù. Gẹ́gẹ́ bí Satguru Maraji bó ti sọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn ní ilẹ̀ Ìbàdàn lọ́jọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Tó ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 herbal mixture. Tá a bá wá lọ padà dé, ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú. ẹ kú kalẹ̀. Látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́.
Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé. Kásàyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí àyà. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters. Fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters. 100% herbal tí ò lọ́tí kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters. Ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lífẹ́lí ó sì ń tẹ̀síwájú. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà S2 Herbal Mixture. Ẹ̀yin náà ẹ lọ ọbẹ̀ láti lọ rè mú tiyín lónìí o. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ohun mà ló jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá arákùnrin kan báyìí o, eléyìí tó bá ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí í ṣe ọmọ ọdún 19 wí, tó sì fi ṣọ́fẹ̀lì tó fi nàmọ ọ̀hún níbi apá orí rẹ̀, èyí tó jẹ́ wípé látara nínà ọmọ yìí pẹ̀lú ṣọ́fẹ̀ níbẹ̀ lọmọ náà gbà dágbére fún ayé o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, arákùnrin náà eléyìí tó jẹ́ pé ọjọ́ orí rẹ̀ wà láàrin 30 ọdún sí 40 ọdún o, ni wọ́n ní ó fi ṣọ́fẹ̀lì ó fi na ọmọọṣẹ́ rẹ̀ kan, ọ̀gbẹ́ni ọ̀hún tí í ṣe ọ̀gá iléeṣẹ́ ibi tí ti ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ Olúmídé o. Òun ni wọ́n ní ó fi ṣọ́fẹ̀lì na Adéyẹmí ní agbègbè Alágbàdo ní ìpínlẹ̀ Èkó. Olúmídé ọ̀hún tí wọ́n ní gẹ́rẹ́ tó fi ṣọ́fẹ̀lì na ọmọọṣẹ́ rẹ̀ tí í ṣe ọmọ ọdún 19 yìí, Adéyẹmí ìmà ló na pápá bora, ṣùgbọ́n àwọn ẹlẹ́yinjú àánú o ni wọ́n gbé ọmọ ọ̀hún dìgbàdìgbà lọ ilé ìwòsàn kan ní agbègbè Alágbàdo, léyìí tí wọ́n sì ní ọmọ náà ń da ẹ̀jẹ̀ púpọ̀ lára, tí wọ́n ní kí wọ́n gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Èkó tí ń bẹ ní Ìkẹjà, eyín Àyìnkẹ́ General Hospital. Ṣùgbọ́n ní ìgbà tí wọn yóò fi gbé ọmọ ọ̀hún débẹ̀, lẹ́nu iṣẹ́ àwọn dókítà níbi tí wọ́n ti ń du ẹ̀mí rẹ̀, ni wọ́n ní ọmọ ọ̀hún ó dágbére fún ayé. Ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní Olúmídé ò lónà pápá bora, ṣùgbọ́n alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin òun ní Ẹgbẹ̀rún Samuel òun ní kò lè sámọ́lọ́run lọ́wọ́. Wọ́n ní gbogbo ìwádìí tí ń lọ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní agbègbè Alágbàdo láti rí dájú wípé ọwọ́ tẹ ọ̀gbẹ́ni ọ̀hún èyí tó fi ṣọ́fẹ̀lì na ọmọọṣẹ́ rẹ̀ pa. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, ọkùnrin ni Divine Ikubo tí gbogbo èèyàn mọ̀ sí Rema, ló sọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí wòlíì bóde o, wípé pẹ̀lú bóun ṣe ń wọjọ́ ọ̀la orin tàkasùfé orílẹ̀-èdè Nàìjíríà ní apá ti Afrobeat yìí, ó ló ṣeé ṣe kí ọjọ́ orin Afrobeat ó má dálẹ̀ o lórílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé aṣọ ìgbàlà dá fúngbà, ohun gbogbo ló sì ní àsìkò títí rẹ̀. Gẹ́gẹ́ bí Rema ti sọ̀rọ̀ náà, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kọrin tàkasùfé ló jẹ́ pé Afrobeat òun ni wọ́n ń kọ ní ìlànà orin olóògbé ni Fẹlá Aníkúlápó Kútì bàbá 70. Ó ní òbí ẹ bá wá gbọ́ orin tuntun èyí tí òun ṣe bóde yìí, ẹ rí wípé òun ti kó àwọn èròjà kan sínú orin náà, èyí tó dàbí ẹni wípé òun tuntun gbé ọwọ́ orin tàkasùfé sókè sí yàtọ̀ sí ti tẹ́lẹ̀ lórí Afrobeat èyí tí wọ́n ń lò yìí, nítorí pé òun ti wo sàkọ̀tún àti sàkọ̀sì orin náà wípé bàbá fi nǹkan tó jẹ́ àwọn nǹkan ìgbàlódé kún yàtọ̀ sí ìlànà tí Afrobeat èyí tí wọ́n ń gbà kọ́ yìí, ó ṣeé ṣe kí ọjọ́ orin Afrobeat ó má dálẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà.
Rema ní ní báyìí àìsùn àìwo òun ló fún òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí tóun ṣe lórí orin takasùfé kíkọ. Ó ní nípa ìdí èyí òun tuntun gbé orin òun yàtọ̀ sí ti ìlànà afrobeat èyí tí gbogbo wọn ń lò tẹ́lẹ̀ yìí láti lè jẹ́ kí ògo ọjọ́ ọ̀la orin náà kó dalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí Rema ti sọ lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi ń wá lẹ́nu wò ń bẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ ọ̀tún rẹ̀ míì. Ire ayọ̀ Ọlọ́run ọba ò ní fi wálẹ̀. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.